ẹ làárọ̀ wá o, ẹ làárọ̀ wá o, ẹ làárọ̀ wá Ọ̀rúnmìlà o. Orúkọ tèmi ni olóyè Ìlúfóyè Fákáyọ̀dé Oyèdìran Agbọ́ngbọ́nwo ti Máṣífàlẹ́, tí mo tún jẹ́ asọ̀sẹ̀jọ alábọ̀lá tìlú Máṣífàlẹ́ níjọba ìbílẹ̀ Ìjìgbò níyìn. Mo kí gbogbo ọmọ aráyé lọ́kùnrin lóbìnrin, mo kí awo, mo kí ṣègùn, mo kí ẹlẹ́bọlóògùn, mo kí àwọn wòlíì, mo sì kí àwọn àfáà, gbogbo ọmọ aráyé mo kí. N ò ní olódì kankan, mo sì wúre pé ilé ayé ò rojú, òde ìlú ó tòrò, yóò sì mọ jẹ́ wá sí. Olódùmarè ọba ń bẹ, ẹlẹ́dàá ń bẹ. Ọlọ́run sì ní ọ̀kan ṣoṣo péré ni, kò pé méjì. Gẹ́gẹ́ bí ọ̀hún láti sọ fún àánú ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Ifá. Torí àwọn míì gẹ́gẹ́ bí ẹlẹ́sìn míì táwa lè pè ní ẹlẹ́sìn àjèjì tí wọn ò gba oníṣẹ̀ṣe gbọ́. Àwọn rò pé bóyá bí ẹ̀sìn ìṣẹ̀ṣe ò tiẹ̀ ní Olódùmarè pé kò lọ́lọ́run rárá. Ọ̀rúnmìlà Àgbọnrẹ̀gún gan-an tó jẹ́ pé òòṣà tí kọ́ mọ náà bí iye kẹni, ìmọ̀lẹ̀ tí ń mọrí olú. Òun náà ni Elédùmarè fi ọgbọ́n rán sílé ayé. Òun ti ń sọ fún wa pé Elédùmarè yìí ń bẹ, pé Ọlọ́run wà. Gbogbo apáta a gbọ́dọ̀ gbà pé Ọlọ́run Olódùmarè ń bẹ. Torí pé ń sọ fún wa ní ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Ifá pé bí a bá jí ká máa tọrọ lọ́wọ́ Olúwa wa kí Olúwa wo lè bá a ṣoore fún ni. Adé wá fún Adásùn Àdà, èyí tí ṣe ọmọ bíbí inú Àgbọnrẹ̀gún. Eré ajé tá a ní ò bá tí ì tó, Alásùn Àdà ẹ padà. Rẹ̀gbò tá a ní ètò, Alásùn Àdà ẹ padà. Ẹ wúnú ẹsẹ̀ Ifá yìí, èjì ògbó ní náfíkì tá a bá fi kì. Ẹ rí i pé Ọ̀rúnmìlà tọ́ka sí pé Olódùmarè ń bẹ, pé Ọlọ́run la gbọ́dọ̀ fi ṣe àkọ́kọ́ gbogbo ní àjọ ayé wa. Ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ Ifá ló sọ, a lè sọ tán, a lè kà á tán. Ṣùgbọ́n èyí tí a fẹ́ ká tó jọjọ yẹ̀wò ni pé ọ̀pọ̀lọpọ̀ náà wà tá a jẹ́ ọmọ ará ayé nínú oríṣiríṣi ẹ̀sìn. Àwọn ẹ̀sìn míì gangan wọ́n gba ẹni tí wọ́n tẹ̀lé gangan ju Olódùmarè lọ. Ọ̀tọ̀ ni Jésù tí wọ́n pè ní Jesus Christ. Ṣùgbọ́n àwọn ọmọ ará ayé tí wọ́n gbẹ̀sìn rẹ̀ ẹ̀jẹ̀ yìí yẹn lè pè é lẹ́sìn Mùsùlùmí àbẹ́sìn Kírísítẹ́nì. Wọ́n máa pè ní Ọlọ́run. Wọ́n fi Ọlọ́run gangan lẹ̀. Òun Jésù yìí ni wọ́n ń pè lọ́lọ́run. Dé tí ò rí bẹ́ẹ̀. Tá ń dá ayé, tá ń ṣẹ̀dá ọ̀run, tá ń ṣẹ̀dá àwọn èèyàn, tá ló ṣẹ̀dá gbogbo. Ebó Olódùmarè ni. Kò sí tó jù lọ bí Ọ̀rúnmìlà ṣe wí fún wa. Láti bẹ́ẹ̀ ń lọ, àwọn Mùsùlùmí wọ́n máa sọ pé Allah, Allah. Nítorí pé Ọlọ́run ni àwọn ń kégbe pè. Dípò kí wọ́n máa wúre tàbí ṣàdúrà sí Ọlọ́run, tàbí pé Ọlọ́run Olódùmarè ní gbogbo nǹkan. Wọ́n ní Jésù lọ́ba. Níbi Olódùmarè wà, wọ́n ní àbí mọ̀mọ́ lọ́ba. Níbi tí Olódùmarè wà, Olódùmarè yìí wọ́n sì lọ́ba tó ṣe gbogbo tó lòun tó gbogbo. Ìkáwọ́ ẹ̀ ló ń gbogbo wà. Nípa báyìí, àwa oníṣẹ̀ṣe, àwa gbà á gbọ́. Tá a bá sọ pé Ifá, àwa kì í pe Ifá ní Ọlọ́run. Òjíṣẹ́ ni. A kì í pe Ṣàngó ní Olódùmarè. Òjíṣẹ́ kan pàtàkì ni náà wọ́n lẹ̀. Bẹ́ẹ̀ lọ́ya Ọ̀rìrì, a kì í pè yàn ní Ọlọ́run Olódùmarè. A jí bẹ́ẹ̀ Olódùmarè ká tó bọ́ wọ́n. Tẹ dórí ògo nírè, ẹ̀jẹ̀ mórí wọn. A kì í pè yàn ní Ọlọ́run. Bàbá wúre, a jí bẹ́ẹ̀ Olódùmarè náà, a fò kàn wá wúre. Tẹ dórí Ọ̀ṣun Àwùráolú, olóyè àyàn ariwo obìnrin kó tó wẹ̀ mọ́. Ọbàtálá ọba tá a sàn kọ́, ọba àtàkùn àti bá gbòdì náà jẹ́, dédé ẹgbẹ́ ògógó. Eégún àbàlá ọmọ wọn, òjíṣẹ́ la mọ̀ wọ́n sí, wọn èé ṣe Ọlọ́run. Àwa sì mọ̀ pé Elédùmarè ni ọba àkọ́kọ́. A ti yẹ̀ wúre pé Elédùmarè ọba àjíkẹ́ ọba àjíkẹ́. Tí àwọn ẹlòmíràn bá ń gbọ́ nǹkan táwọn sọ wọ̀nyí, ó yẹ kó mú wọn láàárín, ó yẹ ká gbà pé òótọ́ ni. Ní Ifá ń sọ fún wa tí wọ́n sọ pé ọba Elédùmarè nìkan òun lọ́ba. Tábàtẹ̀ tún wò lọ sùn gan láàárín ibi à ń wí yìí, ẹ̀sìn táwọn ẹlòmíràn sìn táwọn ọ̀pọ̀lọpọ̀ ń sìn, ó mú kẹ́sì tó máa pọ̀ ní ayé ni. Torí ẹlòmíràn sọ pé tó ń bá ti ṣe nǹkan kan tí ò dáa kan, òun lè pa ọmọ ọlọ́mọ lẹ́kún, òun lè jálé ní wọ́tọ̀ lẹ́yìn, òun lè ọmọ ọlọ́mọ lé mà kó ọmọ ọlọ́mọ lọ́ya, kó o tójú ọmọ ọlọ́mọ lérúkú, kó o rí ọmọ ọlọ́mọ lẹ́pa, àbọ̀mọ́ra kejì wá pa á, kó o sọmọ ọlọ́mọ nígbà tó ń bá ti bẹ́ẹ̀ tán, olùgbàlà òun á sọkún kíkorò, òun á gbára yílẹ̀, òun á gbà àwẹ̀, ẹ̀sẹ̀ àsìfò lọ, ọmọ ọlọ́mọ tó o ṣe lọ́sẹ̀ ńkọ́. Tá a máa ń lọ báyìí, báwo ni ilé ayé ó ṣe rójú? Ẹ̀yin ẹ wo tí ń ṣẹlẹ̀ ní òde ìsàlàyé nìsín. Máa ń gbá kíkorò,
wọ́n á pé jẹ́wọ́ Jésù. Mo ti rẹ́ni tó sọ bẹ́ẹ̀ lójú mi rí. Bó ń bá ọmọlẹ́kún tán tó ń fún wọn lọ́mọ iṣẹ́ tó ń sọ wọn lọ́mọ léṣe tán, òun á sì dájọ́ àwẹ̀. Wọ́n gbà bí àwẹ̀ oṣù 3 àwẹ̀ funfun láti bẹ̀ lọ. Ẹ̀sìn tó ti kú òun. Ibò ti yáwó ti kọ́ mọ́ṣáláṣí ti kọ́ ṣọ́ọ̀ṣì. Kò rí bẹ́ẹ̀ ní ẹ̀sìn ìṣẹ̀ṣe, kò rí bẹ́ẹ̀ mbẹ́. Pé ẹ̀sìn ìṣẹ̀ṣe gbà pé tí ẹni bá ṣe bí ibi náà ni ó gbà, bí ẹ̀ bá ṣe rí bí ẹni ó kakú sí. Lóòótọ́ kò sẹ́ni tó lọ ọ̀run bọ̀ tí ó sọ pé Olódùmarè ẹ̀sìn báyìí ní fi ṣèdájọ́ ẹ̀sìn tó wọ̀ ọ̀run rèé o. Àwa là ń kàn para wa lé. Ó tiẹ̀ táwa tá a jẹ́ ọmọ Yorùbá nílẹ̀ káàárọ̀ òjídáde wa ń bẹ yìí, a mà sí ọ̀sọ́jọ̀sọ́. Ànábì Muhammad sallallahu alaihi wasallam là ń pè. Tògó ń bẹ yá ń bẹ tínú ìran kálukú. Ifá sì ń bẹ lóko àsùn Àdáyọ̀. Ọbàtálá ń bẹ ń bẹ, Ògún ń bẹ ń bẹ, Ògún Àgbàlá wà ń bẹ. Ọ̀ṣun ń bẹ nínú wa, apààyàn ti báwọn, apààyàn bí ọmọ ni. Ọ̀pọ̀lọpọ̀ ni ẹ̀sìn yóò sì yé. Láti bẹ̀ lọ́yẹ̀ náà sílẹ̀ lómìnira àwọn kìrìsìtánì. Ẹ̀jẹ̀ Jésù tó ń pè. Tó o bá rò pé o lè gbà ọ́ lẹ̀ ní ọjọ́ iwájú lọ́jọ́ tí olú àgbéǹde. Kò lè gbà ọ́. Ọmọ ọlọ́mọ tó o sì lọ́sẹ̀ jẹ́ rẹ̀ yóò béèrè. Nípa báyìí kí ilé ayé ó lè bá a rí ojú, kí òde ìlú kó lè bá a tòrò. Ẹ jẹ́ á mọ̀ pé Ọlọ́run Ọba Elédùmarè ń wò wá. Ẹ̀san sì ń bẹ o. Ẹ̀san ń bẹ o. Wọ́n pe tí ẹ̀ bá ti ṣe náà nu, ó ṣe nu, ọjọ́ Jésù gbàlà, ó ti wà náà bí màmá gbọ́sọ̀ làmùsàlámù. Yóò béèrè o. Ọlọ́run Ọba ẹ̀dá ó béèrè. Tó pé ní ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ fá ẹni òun láti kọ́ wa wípé a gbọ́dọ̀ rí pé à ń ṣe dáadáa, ká má jèwọ̀, ká má jìbá, ká sì má bá tọmọ ẹnìkejì jẹ́. Àkọ́ wa pé Ọlọ́run ń bẹ, Elédùmarè wà, ká máa fi tọ́lọ́run ṣe. Inú ẹsẹ̀ fá kan tí ọkọ mẹ́nu bà kí tó ṣe ṣe fá míì. Òtù alọ́wọ́ tó ọ̀sẹ̀ alówó sí ni fẹ́gbẹ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀. Àwọn akí pé wọ́n ní òtù abẹ̀rẹ̀ kó sẹ̀ẹ́sẹ̀ ẹni òfin ló parí orí. Èyí ń bẹ láàrin bẹ̀. Ó tún sọ bẹ́ẹ̀ náà pé òtù abẹ̀rẹ̀ kó sẹ̀ẹ́sẹ̀ adíbáfò ìyàgbẹ́ tí ń lo kó àlélọ́dún. Ọwọ́ adé alábọ̀ ọkà tí ń lo kó fẹ́yẹ́ jẹ́. Fagbọ́ sọ pé ká máa fi ti Ọlọ́run pẹ̀lú tá à ń bá ń ṣe nù. Alábọ̀ ọkà yìí ọ̀dà kóògùn kan níta mọ̀ sí ọkà ní irúgbìn kan tá a máa fi so oúnjẹ jẹ. Pàtàkì jẹ́ máa lò fún tẹ̀ẹ́ni kí wọ́n fi sògì, wọ́n fi ròkọ́ ní ọkà wà fún. Àgbẹ̀ wá àgbẹ̀ ọkà lọ. Ó sábà ọkà tí wọ́n pè ní àbá ní kéèyàn lókùnjọ́ àná tá a bá sábà lóko báyìí wọ́n fẹ́ preserve ẹ̀ gẹ́gẹ́ bí eléèbó. Wọ́n mú ọparun bí bẹ́ẹ̀ ní àbígi ẹ̀mí wọ́n rì mọ́lẹ̀. Igi tí wọ́n rì mọ́lẹ̀ wọ́n tún nagilé lórí, wọ́n tún wá togi sí. Wọ́n bẹ́ mọ̀ sí tàbí wọ́n lọ pa kókó ẹ̀ka sí lórí. Wọ́n wà á kó irúgbìn yìí, wọ́n kó sórí ẹ̀, wọ́n wà á tún mú kókó, wọ́n tún pa kókó bò ó. Nǹkan kan ní ẹni ń pè ní àbà. Alábọ̀ ọkà láwọn wí yìí tó bá ti dóko ẹlẹ́yìn ọmọ òun ọ̀la. Àwọn ọkà yà wà pa. Wọ́n ò ní lọ. Nígbà tó wọ́n mọ̀ ẹyẹ tí sì ń gbé ajẹ́kẹ́ láàrin ìyájú bá àwọn ẹyà mi àwọn ẹlẹ́yẹ o. Kí wọ́n ṣe ilé ayé rere fún wa, ó sì gbà wọ́n rọrùn o. Alábọ̀ kò ní wá. Jọ́kejì bẹ́ẹ̀ ẹ̀pọ̀ ń bọ̀ lọ́tún la kò ní wá. Nígbà tó wá yá àwọn ẹjọ́ kan ọjọ́ sẹ́mọ̀ pẹ́ ní agbára Ọlọ́run Olódùmarè ní ọ̀la báyìí àwọn wa ti yọkà yìí, àwọn àpá ọkà yìí ẹ̀rí. Àwọn ẹyẹ jẹ́ ń gbọ́n tó ẹni tó fọlọ́run kún ọ̀rọ̀ rẹ̀ yìí ń bọ̀ lóòótọ́ nu yọ wà lówí lóòótọ́ sì wà. Ó sì ṣiṣẹ́ bẹ́ẹ̀ kó ṣe. Òun là ń tọ́ka sí fún wa pé a gbọ́dọ̀ máa fi tọ Ọlọ́run Olódùmarè, a gbọ́dọ̀ máa fi ṣe. Kò sí nǹkan tó tó, kò sí tó tó. Ká má tanra wa jẹ mọ́ àwọn ọmọ ẹ̀dá ayé. Kẹ́sìn wọn máa pọ̀ gan. Àfitọ́ Ọlọ́run ṣe àìgbọ́ Ọlọ́run gbọ́ déédéé, àìmọ̀ Ọlọ́run lọ́kan láti nǹkan mìíràn lẹ́gbẹ̀ẹ́. Àwa ẹ̀ pògùn ní Ọlọ́run o, mo sì wílẹ̀ kan Ọ̀ṣun èso Ọlọ́run. Ọ̀nà àpapọ̀ èso Ọlọ́run. Òjíṣẹ́ ni olóṣìjà mọ̀ pọ̀ Ọlọ́run bẹ nínú àwọn ẹsẹ̀ rẹ̀ lórí ṣíṣe fa. Èyí tá a sọ pé ká má ṣe ká má ṣe ké ká má wọn ní kejì mọ̀ ká má wọn lọ́mọ lọ́ya ẹ̀rí. Ẹ̀san ń bẹ, ẹ̀san òsì gbóògùn pẹ̀lú. Kí Elédùmarè bẹ ẹ̀dá kó bá ṣe kí ayé orí ojú, kí òde ìlú kó tòrò. Àmọ́ wọ́n mú làgbòrìgbọ́n àwọn ọ̀rọ̀ tí wọ́n máa ń sọ. Wọ́n máa ń kọ́ wa ní ẹ̀kọ́ ní oríṣiríṣi ni. Ibẹ̀ ní olùfà kan Ọ̀yẹ̀kúbì ká ni ìfẹ́gbé sọ bẹ́ẹ̀. Ó ní òbí kòtò tẹ́ kí gbẹgbẹ́ wọ ọ̀rọ̀ kọ̀. Adáfọ́yẹ̀kú òhun ká wọ́n sáwúrò ajá eré mi. Àwọn méjèèjì wọ́n jọ sáwúrò àpọ̀ òkun la méjì ní fápẹ́ lérè mi ń bẹ̀rù. Ìbí àgbẹ̀la orí omi kọjá. Ìgbà tí wọ́n dọ̀hún. Ká jẹ́ bí àbúrò, Ọ̀yẹ̀kú jẹ́ bí ẹ̀gbọ́n. Wọ́n dọ̀hún wọ́n sáwó títí. Wọ́n gba ìtìjú ọba ajé. Wọ́n gbé ìyẹ̀rẹ̀ kan bókun. Ṣùgbọ́n tọ̀tọ̀ ni a wà. Ìka wa ń rí ṣe wọ́n tó ọmọ gbogbo ọmọ ìkejì ẹ má jà sí bẹ́ẹ̀ mọ́. Èrè tìjú ní mẹ́mẹ́.
ẹ̀ka rí ṣe lọ́pọ̀lọpọ̀ aṣọ ní gànàgàn owó ńlá ńlá tó tówó tó òun àti èkejì rẹ̀ àtọ̀ ẹja máa lọ ilé o inú ohun èkejì òdùn sí ìwé nǹkan lọ́wọ́ akókan ní ìgbà tí wọ́n dé ojú odò tí wọ́n gbé tu ọpọ́n ọ̀yẹ̀kú ohun òrúbọ ṣùgbọ́n ìka ti lọ sí ibi ẹbọ pé abaláwo bò ń rúbọ wọ́n yàn lẹ́bọ wọ́n yàn lẹ́bọ wọ́n ní ó fi ẹni àgbàdo kẹwàrú kó sì rúgbá gbájẹ̀ ó fún ẹ̀ kankan burú ó rúbọ tá a bá wò tọ̀ ẹni tó ọmọ ìsàrúbọ bí ẹni tí ń sàgùn ní tó ń sàgùn bí ẹni tí ń sàrúbọ wọ́n gbéra bọ̀ yá ọ̀yẹ̀kú wá wò pé eléyà kọ́lá rẹ̀ àti kọ́lá rẹ̀ wọn kó lọ yóò àdúlé ọmọ lọ sọ̀sọ̀ sọ́ra bó ṣe já lulú odò nu ṣùgbọ́n ìgbà tí irúbọ yìí ó rọ̀ mọ́ gbá àgbàdo sì ń bẹ́ẹ̀ lè bá ṣe gbọ́ ní ẹsẹ̀ fáyìí wọ́n lọ sẹ̀ ń jẹ́ ìgbúrú ó ṣe bọ́ igi ìgbín kan sì ń bẹ létí odò yìí bó ṣe yọ àgbàdo tí ń pọ̀ lójú odò àwọn ẹranko tí àwọn máa jẹ tí wọ́n sì máa gun igi àwọn bíi ìjímèrè àáyá àwọn fojú kan káwọn ó gbé igi àgbàdo tí ń bọ̀ káwọn ó jẹ́ làwọn pé igi tí wọ́n tẹ̀ báyìí ibẹ̀ ni ìka ti rọ̀ mọ́gi rísà ó ti dé ilé wọ́n ń bi léèrè pé èkejì rẹ̀ dà ó ní ń bọ̀ kò lè jẹ́wọ́ pé òun ti ṣe lọ́sẹ̀ ibi tí ń gbé kúkú rí kankan ń bọ̀ ń gbọ́ tó gbúrò pé èkejì ìhun tóun ló ti pé ń bọ̀ kò tí ì dé pé wọ́n mọ bó ti jẹ́ ló bá rí i pé ẹ tóun ti já ludò tó rò pé àwọn ẹja ńlá ó fi jẹ ìmọ̀ rẹ̀ ìtìjú ẹ̀ tóun ló lè gbé láyé mọ́ nípa sọ pé téèyàn bá lò wọ́n mọ àṣẹ mọ́ ẹnìkejì ń kà ẹ̀ṣẹ̀ tí ń bẹ ń bẹ̀ ẹ̀ṣẹ̀ tó burú ni kí Elédùmarè kó jẹ́ kí ayé ó rojú ọ̀n là ń bẹ̀ àwọn awóyin fáfá yín Olódùmarè ó ní òbíkìtò tẹ́gí gbígbín wọ̀rọ̀ kọ adéfọ̀yẹ́kù òkú nǹka wọ́n sáwọ́lọ́ ajá ẹ̀rẹ́ mi ẹ̀bọ̀ náà ni mo ṣe owó tó lọ nǹka fò sàrù fún ẹ̀bọ ẹ̀ǹjẹ́ òbíkìtò tẹ́gí gbígbín wọ̀rọ̀ kọ ọ̀yẹ̀kù ti wá bìkálù mi àbáwo àná rè pé èrè ìtìjú àti nǹkan burúkú ní gbẹ lẹ́yìn ìkà tí yẹn bá ṣe léyìí tí òun làgbọ́n rẹ̀ mọ́ kọ́ wa pé a gbọ́dọ̀ máa ṣe rere ni àbárẹ̀ tó dáa fún ká mọ̀ kó gbogbo tí ó wọ̀ abẹ́ni tó kù tá a tù fún tá a lè ràn lọ́wọ́ ká sàràn ṣe orí náà ni orí wọlé Elédùmarè ọba ẹ̀dá kó fi ìbùkún àtèrè sí gbígbọ́ tí a gbọ́ àti sọ tá a sọ. ají níbẹ̀ ohunkóhun tẹ́nì kọ̀ọ̀kan bá ń ṣe ẹ̀jẹ̀ arántí pé ìgbẹ̀yìn oníbèrè ó béèrè ẹnìkan ti ń sọ pé tá à ń sọ ohun àfin dẹ́rù bara wa ní ó kàn ní mẹ́sìn lọ́rùn ta ló lọ́bẹ̀ tó bọ̀ báwọn kálukú ni máa sọ oríṣiríṣi ṣùgbọ́n ẹ̀jẹ̀ á fi ìgbàgbọ́ síbi tí gbàgbọ́ wà gẹ́gẹ́ bí ẹlẹ́sìn tẹ̀sí torí pé bá tẹ̀ fi ń dẹ́rù bara wa ẹ̀jẹ̀ mọ̀ pẹ́rù ń bẹ lọ́dọ̀ Olódùmarè ẹ̀ ń táàrí tó jẹ́ pé ń tọ́wá wúlò lè ṣe fún wa ó sọ pé kọ́bọ́tọ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ńlá gbọ̀nrẹ̀gùn ó ní ọ̀pọ̀ kìíní ọrùn ẹ̀fọ̀n àdìbá fún Elédùmarè àgọ̀tún ọba tẹ́lẹ́gẹ́lẹ́gẹ́ fún sàpètì omi ìfani tó bá wọṣọ dúdú ó lè wọṣọ funfun ọba wà yẹn lẹ́fi pẹ̀lú ẹ̀ ó ní àrà tó wu Olódùmarè ìní máa dá fún àwọn aláìgbàgbọ́ pé Ọlọ́run bẹ béèyàn bá gbàgbọ́ pé Ọlọ́run bẹ kò ní gbà pé báyà jíde bẹ́ẹ̀ yẹn kú ń bẹ o ń bẹ dáadáa káwọn ọmọ ara ayé ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ torí bá béèyàn bọ̀ sí jakujaku ó ń béèrè tó wá ṣe eré ó ń béèrè àwọn olùmíì wọn á lu jìbìtì wọn ṣe fúrọ́ọ̀dù wọn á kówó jẹ mẹtí ẹ̀kúnnù pé bóyá kó wọn mọjọ́ máa ń la kejì jẹ ẹlòmíì lè káwọn èèyàn jọ tí ọmọ ẹlò à ń bẹ gbàgẹ̀ wọn fọkọ ẹlòmíì gbowó ẹtì ẹ̀wò orí ọ̀rọ̀ adéjúyára bí ayédèdúró ní ìsìn báyìí oríṣiríṣi ní mẹ́mẹ́ àwọn èèyàn ní bèṣù bẹ̀gbà wọn kàn mọ èèyàn jẹ ni wọn á gbá ẹlòmíì àwọn gbájú ẹ̀ ní tí òye kọ́ mọ rí bẹ́ẹ̀ wọ́n ti gbàgbé ìgbẹ̀yìn ń gbàgbé pé dáadájú ẹ̀sán ń bẹ̀ ẹ̀sán òkè àjíǹde wà lẹ́yìn ikú o tá a máa ti rántí gbólóhùn yẹn ẹja máa ṣe dáadáa ó wà lẹ́yìn ikú àpẹẹrẹ àjíǹde tí ń bẹ lẹ́yìn ikú ni eégún tá à ń wí yìí òòṣà pàtàkì kan ló jẹ́ inú ẹ̀rùn mọ́lẹ̀ àwọn ẹlòmíì tí wọ́n jẹ́ lẹ́sìn àjèjì wọ́n tiẹ̀ máa fi bú wa wọ́n bá lẹ́sìn tẹ̀sẹ̀ pé wọ́n ká sọ ilé alégúndé símbọ̀ ló jẹ́ àmì àpẹẹrẹ àtòhùn dánimọ̀ lẹ́kọ̀ọ́ eégún jẹ́ àárọ̀ ọ̀run kẹ̀kẹ́ àárọ̀ ọ̀run ṣẹ̀ tí a sọ bá ti pè wọ́n nù. bí àgbàlagbà awo bá kú àbò ń ṣẹ̀ṣẹ̀ bá ṣe ọba sọ́sùn tó lọ lè kẹ́yìn wọn á fagọ́ rẹ̀ àgọ́ ifá ni wọ́n dẹ́kun ńlá kan ẹ̀kú yìí bá jáde báyìí
bàbá gangan tó ti sótùn tó ti wàjà òun ni ó jáde. Àwọn tó bá lápẹ́ pé bá ní lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ ọmọlúkùn ló máa sunkún bá àwọn eré tó gbójú bẹ́ẹ̀ gẹ́gẹ́ ní ó ṣe ṣe rí. Àpẹẹrẹ tí à ń ṣẹ̀ṣẹ̀ fi lélẹ̀ nu náà pèlè eégún. Bàbá tó wò dáadáa bọ́ pé obìnrin náà lẹ́ni tí ọba rẹ̀ jẹ́ pé Ọlọ́run nínú ń ṣẹ̀ṣẹ̀ tó sì dàgbà dáadáa wọn láwọn ọ̀sáàrò rẹ̀ àwọn ọ̀dọ́ sì ṣe bẹ́ẹ̀ bá rí ní tá a wí àrùn tá a bá wù yí gẹ́gẹ́ bí ìyá tó lọ sóde ọ̀run yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe o. Ọgbà tó bá jáde agbó ó ti sọ ṣe ro ìbọn tẹ́kun ó ṣe wọ́n ti bọ́ o. ẹ bá fojú kàrò yìí ẹ rí i pé bí ìyá tó lọ jẹ́ pé Olódùmarè bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ó ṣe ṣe rí. Àpẹẹrẹ pé àjíǹde ń bẹ lẹ́yìn ikú nu. Ìwọ tó bá gbà bẹ́ẹ̀ tó ń rí èsì jákujàku rẹ̀ ewu ń bẹ lóko lóńgẹ́ o. Àpẹẹrẹ ká sì máa wò pé lóòótọ́ àṣì ń bí ọlọ́wọ́ gbèsè ìdájọ́ àṣì mọ́ bẹ̀ pẹ̀lú ṣùgbọ́n ó dájú pé àjíǹde ń bẹ ní ẹ̀yìn ikú. Ìwọ tó bá gbà bẹ́ẹ̀ tètè lọ gbà torí pé nísìnyí ẹ̀yin máa wò ìdájọ́ Ọlọ́run kọ̀ọ̀kan mọ́ta wo èèyàn ìwọ lè parọ́ èdèmọ̀ oníṣèké pàápàá òótọ́ ọ̀bẹ gangan wákìrì yóò fojú wà bí mo ṣe kéré mọ̀ yìí àti bá a ti lọ́jọ́ rí tó. Èmi ti rí ẹnìkan tó jẹ́ pàgbàlagbà ni tó jẹ́ pé ńgbà tí ń bẹ láyé aṣòro kò yẹn tí ò ṣe kọlù pàápàá. Àwọn ọmọ tí ń bẹ o kò ṣe bí fún ọ gbá ọmọ ọlọ́mọ. Ọjọ́ wa pé bàbá yẹn fẹ́ lọ sípò àwọn àgbàlagbà tó náà fẹ́ lọ jẹ́ pé Olódùmarè odidi bí oṣù méjì mẹ́ta ni bàbá ṣe ń lẹ̀ o tí wí láàárọ̀ kí Olódùmarè bá ẹ̀dá kó jẹ́ káwọ̀ ọmọ ẹ̀dá ayé ká gbà wípé dájúdájú àjíǹde ń bẹ lẹ́yìn ikú torí pé a mọ̀ pé kò yẹ ká ṣe bí kò yẹ ká ṣe kà kò yẹ kéèyàn ṣe kà kéèyàn ṣe bí tó pín gbà tó bá wọ́n ní ẹ má ṣe kà láyé nítorí àti rọrùn ìkàbòdè bòde òròjọ́ bàbá tí wíńdì fájìnnú mọ́lẹ̀ nu tẹ́ bá sì dé nǹkan láyé tó bá lè tu wó tu lọ́rùn bó o ṣe ké síkà láyé tó o jìwọ́ tó jìbọ́ tó jìbá ẹni tí ó béèrè ó béèrè. Ọ̀rúnmìlà wọ́n ń pè ní aṣayéṣe ọ̀run ọ̀bẹ́ni. ẹni tí wọ́n fi ń pè bẹ́ẹ̀ ni pé ìṣẹ̀lẹ̀ ayé ẹ ti tún sòdí ọ̀run nítorí pé nísìnyí òjíṣẹ́ Olódùmarè ni oníwàyà ìkú òun ló jẹ́ àmọ̀ pé àjíǹde ń bẹ lẹ́yìn ikú. Tí ẹ̀ bá ṣe ilé ayé tó bá dòde ọ̀run yóò gbà ìdájọ́ oore ni ó gbà. Bí ẹ̀ bá ṣe bí ilé ayé tó bá dòde ọ̀run ìdájọ́ ọ̀ka ìdájọ́ bí ni ó gbà. Ẹ̀san àti ẹ̀ máa ké lórí àwọn ọmọ ẹlòmíì tó pé nítorí láyé Ọlọ́run ọ̀fẹ́. Ẹ̀san máa ké lórí àwọn ọmọ ẹlòmíì tàbí inú nǹkan mi tó wá fi lẹ̀. Èmi rẹ̀ tó jẹ́ pé ń bọ̀ padà tó jáde sí láyé tán ilé tọkọ owó ọmọ gangan wọn jákujàku àwọn ìyàwó dúró náà dán mo tó ń gbá pátá pọ̀ kò sí rí mẹ́mọ̀. Bóyá ọ̀nà tó gbà kó jọ bóyá ọ̀nà tí ò dá ní ọ̀sẹ̀ mọ́dọ́mọ́dọ́ sí àwọn èèyàn lè mọ̀. Nípa báyìí bí òun náà ti ń kọ́ wa lẹ́kọ̀ọ́ níbẹ̀ tó dójú sí àwọn ọmọ ilé gbogbo ayé gbogbo ẹ̀nẹ̀jẹ̀ á tẹ̀lé pé àjíǹde ó wà ní ẹ̀yìn ikú. Bá a bá ń gbọ́ ẹ̀jẹ̀ àfìlà kárì ká fi kún ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa tá à bá ń gbé ẹ̀jẹ̀ mọ́ tó dùn ẹ̀ ṣe torí pé ìgbẹ̀yìn ojú ìfàkàtì á fi gbé lẹ́sẹ̀ torí ẹsẹ̀ fẹ́ pọ̀ láyé gbọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú ẹsẹ̀ fá ọ̀fẹ́ má ṣe tí yóò kọ́yàn lẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ má ṣe tí yóò kọ́yàn lẹ́kọ̀ọ́ ńbẹ ẹ̀kọ́ pọ̀ nínú fagidi torọ́ pọ̀ mo bá pè ní àmọ̀nàmọ̀tán alápá ọ̀yẹ̀ẹ́lẹ́ olùfà kan tí a mẹ́nubà níbẹ̀ tá a fẹ́ fi ṣe atọ́nà ọ̀rọ̀ tí a ń sọ ìkókó tá à ń gbé yẹ̀wò ká lè gbàgbọ́ pé lóòótọ́ àti lódodo ni àjíǹde ń bẹ lẹ́yìn ikú ní fáfi ń tọ́ asọ́nà bẹ́ẹ̀ kí ẹnì kọ̀ọ̀kan ká sì nígbàgbọ́ pé lóòótọ́ ni inú olùfà kan òun ọ̀kan ni ó gbé lọ́wọ́ ọ̀tún ó fún ní ọwọ́ òsì ní fáfi sọ bẹ́ẹ̀ ó ní agbégají awo lára àwọn ọmọ ìrò gají ọrùn ọ̀pẹ àwọn ni ẹ sọmọ àkọ́fà alẹ́ Ọ̀rúnmìlà ọkọ wọn ní dáwọ́ wọn mọ dídáwọ́ ọkọ wọn lè tẹ̀lẹ̀ wọn mọ̀ tẹ̀ ọkọ wọn lókùrú ọ̀kara ẹbọ wọn mọ̀ ha kí ni a máa fi fásitì bá kọ a máa sáwó káàkiri náà èyí tó sáwó lọlé alára ìjìn àṣà èyí tó sáwó lọ sí ẹgbọ́n àga àmọ̀tẹ́ẹ̀dì nínú wọn wọn á padà dé kálukú wọn fẹ́ máa sọ sọ́ra ìní ẹnìkan bá wò pé kó wò kúkú ẹ̀ka kó ọlá tiẹ̀ èyí ò ní agbégají ọrùn ọ̀pẹ kó wò fẹ́ ká kó ọlá ti agbégají kó kó mọ́tò òun kí ni ọ̀wá àṣe
ọwọ́ rẹ̀ mọ́ ọwọ́ lọ wá tẹ́yìn fẹ́ lọ́kàn náà pé májèlé ó pònú ọtí fẹ́ nìkejì rẹ̀ ní papòdà ó ọlọ́ọ̀ jẹ́ pé ọba àdìsá ó ọwọ́ àdí ọ̀run Olódùmarè ní èyí sí ọ èmi lọ wá ọkẹ́jọ́ orújọ́ Elédùmarè gbogbo ní hàn ọ̀dà kò burú ọwọ́ ara àwọn akọ̀ àwọn agbẹ́ mọ̀nìwò gájú ọ̀nà ọ̀gbẹ́ bá ní òdìsá yìí àwọn akọ̀ ọlọ́run sì ní àwọn egbowó ọ̀sákà orúkọ náà mú dán ọwọ́ adéwájú Olódùmarè àgọ̀tún ó bẹ̀rẹ̀ sí pẹ̀pẹ̀pẹ̀ ń pẹ́jọ́ tòtòtò torí pé wọ́n ní inú ọgbà àtẹ̀rọ̀ ẹni ẹ̀tọ́ sòódò ni wọ́n máa lọ inú ètí ó jẹ́ pé inú náà àjò òkú Ifá náà sọ bẹ́ẹ̀ ilé tó ṣèkí ọmọ lọ inú ẹsẹ̀ fáìgbà gbèsè fún ẹ̀ fún wa ó tún wà ní omi náà gbogbo ẹ̀kọ́ lálẹ́ kìtàn agbègbè olára mọ̀nìwò gájọ ọ̀rọ̀ pẹ̀ àwọn méjèèjì yìí ọ̀hún náà fi kọ́ alẹ́ kọ́ pé gbọ́dọ̀ máa ṣeré pé àjíǹde ọ̀hún wà lẹ́yìn ikú o kí ẹnikẹ́ni kọ́mọ̀sí òkú wá bí ohun tó ń bá ti ṣe lé ayé òun ṣe gbénu oríṣiríṣi ọ̀nà ní Fágbé sọ ṣùgbọ́n mélòó ká sọ díẹ̀ mẹ́nà èyí tá a bá sọ kéré dùnmọ̀rọ̀ gbogbo àtàn tó ní àti olókun aṣọ ọ̀daràn náà kọ́ bá ní fi ọ̀pọ̀lọpọ̀ bùkún sí ẹni tí ń gbọ́ náà ìbùkún kọ́ jẹ́ tẹnì kọ̀ọ̀kan kí lè ayé rí ojú kó dé ìlú tòrò ìwé ẹnì kọ̀ọ̀kan wa kò ní bàjẹ́ o yọmọ ṣẹṣẹ yọmọ àlọ́run. Orúkọ tèmi ni Olóyè Ìlúfóyè Fákáyọ̀dé Oyèdìran Agbọ́ngbọ́nawó tí Máṣífálé tí mo tún jẹ́ asọ̀sẹ̀jọ alábọ̀lá tìlú Máṣífálé níjọba ìbílẹ̀ Ìjìgbò ní ìlàmú òyìnbó yìí ìlàmú òyìnbó ṣiṣẹ́.